Orúkọ tèmi ni Awobola Ifayemi. Ọmọ òde Rẹ́mọ ni mí nílùú Ìjẹ̀bú, l'Ógùn State ń bí. Ṣùgbọ́n Owódé ń bí la kalẹ̀ sí, láti gbé ń jíṣẹ́ Ifá. Ìdójú kan tí mi ò lè gbàgbé ń bẹ, òun ni dáṣùbí ọdún 2013. March 30, 2013. Yeah. Èèyàn kan ló wá dá fánjọ́ yẹn, so ọ̀sá ló gbé ní fátá dá fún. So nígbà tá dá fá yẹn fún, àkìfá tí Ifá ti ní kẹ́ni yẹn kó rúbọ nítorí ikú òjijì, pé tó bá dẹ̀ tó wá rúbọ tán, dandan kó bọ orí ẹ̀ ní lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá rúbọ náà tán. Ẹni ẹ̀ lòun ti gbọ́, ó dìde ńjọ́ náà, ó lọ. Lílọ tó dìde tó lọ nulé ẹ̀yẹn ó lọ kú ni. So ó dọ̀rọ̀ ọlọ́pàá. Àìdẹ̀ mọ́ pé àwọn ọlọ́pàá wọn fẹ́ gbọ́rọ̀ bí oníṣẹ̀ṣe, bí ọ̀rọ̀ babaláwo, bí ọ̀rọ̀ oníṣègùn. Àwọn ọlọ́pàá ò fẹ́ gbọ́. So ọ̀rọ̀ yẹn di ọ̀rọ̀ State CID l'Ékòó ní Yaba Pàǹtí. Babaláwo yẹn pa ni, ó ṣe gbá ni, ó ṣàwo ni, ó ṣe kókó ọba ṣàṣọ ni. So fíìmù yẹn gùn gan táìmù yẹn kó tó di pé Ifá paná ọ̀rọ̀ yẹn ń gbà yẹn. So ó jẹ́ challenges kan tá lè gbàgbé. Ṣùgbọ́n ìṣeéṣe báyìí pẹ́ nìyẹn jọ́ yẹn tí Ifá ní kó rúbọ lẹ́sẹ̀kẹsẹ̀ tó gbọ́ ẹbọ yẹn tó rú, tó dẹ̀ bọ orí tí Ifá ní kó bọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ṣeéṣe kíkú yẹn ré kọjá ńjọ́ yẹn. Ṣùgbọ́n bá ṣe wáyé pamari lẹ̀ dára máa rí, kò sí èèyàn tó lè dọ́gbọ́n sọ̀rọ̀ kádàrá. Ọlọ́run ti kọ́ pé jọ́ yẹn náà ni ó parí ìrìn àjò ẹ̀, kí Olódùmarè má fi wáyé sábàbí aburú. So ìdojúkọ ńlá ni o. Ifá títẹ̀, gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe fi lé wa lọ́wọ́, ó dẹ̀ ti wà látayé àtètèkọ́ṣe títí dé ìsìn. Bẹ́ẹ̀ náà dẹ̀ ní Ifá títà máa wà táyé máa fi tó fi di ayé àìnípẹ̀kun. Ní ọ̀dọ̀ títí wa wo oníṣẹ̀ṣe àti ń gbà àwọn bàbá wa tó bá bímọ tuntun ń gbà yẹn, wọ́n máa ní wọ́n fẹ́ wo ẹsẹ̀ táyé ọmọ náà níjọ́ kẹta tọmọ tuntun bá délé ayé, láti tọ́ ọmọ náà sọ́nà bí ìrìn àjò ẹ̀ ṣe máa rí. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ nǹkan yẹn ni kò sábà sí mọ́, tó já sí pé ẹ̀sìn àjòjì ó ti kó nǹkan yẹn lọ. So Ifá títẹ̀ yẹn dúró bí guideline pé ẹni tó wálé ayé yìí o, pàtó báyìí ni n tó wá ṣe láyé, bí ìrìn àjò ẹ̀ ṣe máa rí rè, iṣẹ́ àṣelà, ọ̀nà tó máa tọ̀ tọ́lọ́run fi máa tètè kẹ́, ọ̀nà tó dẹ̀ máa tọ̀ tí dàkejì máa fi dé, tó jẹ́ ibi tó yẹ kó máa ṣọ́ ara fún àti ibi tó ti yẹ kó séra, gbogbo ẹ̀ ní Ifá títẹ̀ máa na ẹsẹ̀ ẹ̀ sí. So Ifá títẹ̀ ń tó ṣe kókó fọ́mọ ẹ̀dá láyé ni, dandan ni. Torí ilẹ̀ Yorùbá ṣàṣà ní ìlú tẹ máa dé gan tí kì í ṣe pé bóyá Ifá ni wọ́n fi tẹ ìlú yẹn dó, kò tí ì sí ilẹ̀ Yorùbá tó fi kárí orí mẹ́rin àgbáyé. So Ifá títẹ̀ ń tó ṣe kókó fọ́mọ èèyàn ni, ó ṣe kókó gan. Àǹfààní pọ̀ ń bẹ gan, because Ifá yẹn mo lè rí bóyá bí kán ní kéèyàn di bí àtúnbí, bí general rebirth. Àwọn olóyìnbó tún máa ń pe kinní kan ní factory settings, bí kéèyàn fẹ́ restore factory settings ẹ̀ bí ẹni tó ti sọnù, tó ti rìnrìn tí ò tọ́. Ṣùgbọ́n táìmù tó ti Ifá tó tẹfá yẹn, advantage tó máa rí ń bẹ ni pé Ifá jẹ́ kó tètè mọ right way láti follow, àti Ifá dẹ̀ tún máa guide ẹ̀ tí ò fi ní go astray, tí ò ní ṣìnà rárá. So lẹ́yìn tó jẹ́ pé àwọn tó dẹ̀ máa jàǹfààní ìjà àwọn tó jẹ́ pé wọ́n tẹfá yẹn tán, wọ́n ń bójú tó ní o. Ẹlòmíà kọ́ ni mo ti tẹfá, ó tẹfá ń jáde gbódù, ibi tó wá ti gbé fáì sí yẹn, ibẹ̀ ló fẹ́ jẹra mọ́. Èmi náà nígun wọn lọ́wọ́ ń bí. A ní Ifá bí 12-13 years, ẹ pé jọ́ta ni ẹ ti jáde gbódù àrímọ́dé ni, ó dẹ̀ wà láyé. So àwọn àǹfààní tí èèyàn ń jẹ ń bi Ifá títẹ̀ pé kéèyàn tẹfá, èèwọ̀ tó jẹ́ bí tẹ́lẹ̀dà rẹ̀ ò fẹ́, àwọn ìrìn àjò tó ń rìn tí kò bẹ́lẹ̀dẹ̀ mu, èèyàn lè sáré kó ṣògùn kẹ́lẹ́dà rẹ̀ kọ́ kírun dúdú di funfun. Ṣùgbọ́n tó jọ́ tó bá rántí pé Ifá títẹ̀ náà máa wà nínú ìrìn àjò ẹ̀dá tó bá tẹfá, Ifá jẹ́ kó, àwọn babaláwo máa jẹ́ kó mọ̀ pé nǹkan báyìí ni ó ń fa ìrìn àjò yẹn, solution sí nǹkan yẹn sì rèé. So á dẹ̀ jẹ́ bí Ifá tó bí láti inú gbódù, tó jẹ́ bí Ifá tó máa lò láti gbà yẹn títí tí ó fi jáde láyé, táwọn ọmọ gan tún máa jàǹfààní ẹ̀ lọ. So Ifá títẹ̀ àǹfààní wà ń bẹ gidigidi gan tí ò ṣe kàtàn, very numerous to mention. Bójúmu dáadáa kéèyàn gbé Ifá sọ́dọ̀ Olúwẹ̀. Now ẹ jẹ́ ká ti bi àwọn alákọ̀wé wò. Alákọ̀wé mi wà tó bá tẹfá, tó jẹ́ pé mentality àwọn family ẹ̀ kò gbé. Wọ́n lè máa pé which òrìṣà dáàdì táwọn gbé wálé yìí. So ẹni yẹn dẹ̀kẹ́ ó lè jẹ́ ẹni tó máa ń travel tí kò sábà ráyè.
so ó lè fi Ifá sọ́dọ̀ Olúwo ẹ̀ táwa bá ń ṣe bóyá bí ọ̀sẹ̀ Ifá ìtàdógún awo àwọn kan báyìí làwa náà máa ṣe pọ̀ pé a Ifá tiẹ̀ o báyìí ló sọ lásìkò yìí o ẹni báyìí wà rìn àjò Olúwo mo fẹ́ lé kọ́ńtrátì kan ẹ sáré bá ń fún Ifá mi lóbì ẹ bá ń fún lọ́tí náà Ifá dẹ̀kẹ̀rẹ̀ ó wà nílé àwọn èèyàn ẹ̀ àwọn èèyàn náà sì ní ọ̀yìn tilẹ̀kùn ṣùgbọ́n tó bá gbé sọ́dọ̀ Olúwo á tètè mọ writing tó yẹ kó ṣe nínú Ifá yẹn example bí ara tèmi gangan nígbà tí incident mo ní bí experience yẹn ṣẹlẹ̀ táwọn tán lọ dáfá pé kí ni solution tẹ́nìyà fi jáde nínú àhámọ́ ọlọ́pàá yìí ọwá ní Ifá ní ká lọ bọ kí ni ká fi bọ fá Ifá ní ọ̀yọ́ eku ẹja àgbébọ̀ adìyẹ ẹ wá imagine pé kí fámì yẹn má wá sí níbi tí wọ́n ti lè bá mi bọ́ torí mi rèmi sí ń bẹ̀ mi mọ́ kankan ibi tí mo wà àhámọ́ ní time yẹn and God so good that very week tí wọ́n bọ fá yẹn ni mo jáde that same week ìfọ̀dẹ̀gbàjọ adìyẹ kan ọ̀yọ́ obì ọtí eku ẹja lọ ó yá ẹ ṣe báyìí tí jẹ́ pé lọ́ọ̀yà ti lọ àwọn fámìlì ẹni yẹn láwọn máa gba kíní kan mílíọ̀n àwọn fẹ́ gba ransom àwọn fẹ́ ṣe gbàṣàwó fẹ́ ṣe kó ṣùgbọ́n gbà tó di pé ó di ọ̀rọ̀ Ifá tí a dáfá tá a rúbọ tí Ifá nìkan báyìí ní ká ṣe nǹkan ẹ̀ dẹ̀ tán so àǹfààní wà bí kéèyàn gbé Ifá sọ́dọ̀ Olúwo ẹ̀ dáadáa àǹfààní wà ń bẹ sà. obìnrin lè tẹ̀fá tó rọrùn mílẹ̀ àti gbogbo wa ń tẹ̀lé yìí náà a rí i pé bàbá náà tẹ̀fá fún ìyàwó ó tẹ̀fá fáwọn ọmọ níbi ògbẹ́ ọ̀la tí Ifá ti ní èmi ní ngórí díá fún Ọ̀rúnmìlà bàbá kọ́ ọmọ àtayà rẹ̀ régbó àìkú igbó àìkú tà ń sọ yìí gbódùfà ní Ifá lọ́lọ́ tẹ̀ ń bẹ̀ so bàbá tẹ ọmọ bíbí inú ẹ̀ nífá ó tẹ àwọn ìyàwó ẹ̀ náà nífá ẹjọ́ gbà tọ́rùnmìlà tí gbogbo wa ń tẹ̀lé ti ṣe ìwà ẹ̀ ń tiwa ta fi máa ní irọ́ ni obìnrin ò lè ṣe obìnrin tẹ́fá dáadáa sà guideline ló yàtọ̀ bẹ́ẹ̀ ni kò sí bóbìnrin ṣe lè tẹ́fá tí ò bá wọ gbódù ó lè wọ gbódù ohun tá à ń pè ní igbó odù yẹn òòṣà kan wà tó ń jẹ́ odù yẹn lóbìnrin ò ní fojú rí ìyẹn ọlọ́fin ìyẹn lóbìnrin ò ní fojú rí ń bẹ̀ yàtọ̀ sóbìnrin ọkùnrin gan tí ò tí ì tẹ́fá ò gbọ́dọ̀ fojú rí àwọn tajẹ́ abaláwo gan ká tó dédé pa fẹ́ fojú rí ó láwọn ètò kan tá a máa ń ṣe síwájú tá a máa kọ́kọ́ fi bọ́ ojú ṣe gbàṣàwó ká tó dédé ẹ̀ so obìnrin lè wọ gbódù dáadáa obìnrin dẹ̀ ń tẹ́fá dáadáa àwọn guideline kọ̀ọ̀kan ló kọ́ ìyàtọ̀ ń bẹ̀ tó jẹ́ tóbìnrin ò ní ṣe nínú gbódù bóyá àárín yẹn ṣe jẹ́ nìyẹn. ọjọ́ 7 la fi tẹ́fá ṣùgbọ́n ẹ mọ̀ nígbà tá a bá wáyé àwọn bàbá wa gan ìtàdógún ni wọ́n ní ìtàdógún awo kìí ṣe ìtàdógún awo kìí yẹ ìyẹn 17 days ṣùgbọ́n ẹ mọ̀ bí ọ̀làjú ṣe ń dé civilization dé ó dọjọ́ 7 continue of the civilization yẹn àti sọ dọjọ́ 4 so téèyàn bá tẹ́fá tó wọ gbódù tó bá dọjú ẹ̀ta wọ́n á dáfá ẹ̀ta ijó ẹ̀ta yẹn a máa ṣètùtù ẹ̀ta fún tó bá ṣètùtù ẹ̀ta tó kó ta tán ó máa kó èje tó bá kó èje tán a kó tàdógún which means pé nìyẹn ó ti free ṣùgbọ́n ó kéré ó pin ọjọ́ 4 yẹn yóò pé ṣùgbọ́n tọ́lọ́run tí time bá permit tọ́jọ́ permit tí ibi iṣẹ́ rẹ̀ ò ní lára tọ́yọ̀ǹdẹ̀ ọjọ́ 7 rẹ̀ máa pé a pé dáadáa ọjọ́ 7 yẹn máa pé but tí time bá permit ẹni pé òun máa resume Monday o èmi o màá ní ó yẹ jẹ́ ká tẹ́fá Thursday lálẹ́ àti mọ̀ pé àárọ̀ Sunday before 11-12 oníkálukú ti ṣetán ẹni ẹ náà a lọ ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe ń lé asẹ́tọ̀ àwọn family ẹ̀ a lè resume padà sẹ́nu iṣẹ́ tiẹ̀ náà níjọ́ Monday but ètùtù tá máa ń ṣe ń jọ́ 7 tó jẹ́ ìje a máa ti ṣe ń jọ́ yẹn ìtàdógún náà àti máa kó pọ̀ ń jọ́ yẹn náà so bí ọ̀rọ̀ fati tẹ̀sẹ̀ rí nìyẹn but tí time bá permit ẹ̀ ọjọ́ 7 ẹ̀ máa pé tó dẹ̀ máa jókòó tí wà ń bí báyìí. èèwọ̀ wà fẹ́ tó bá tẹ̀fá dandan nìyẹn èèwọ̀ wà fẹ́ tó bá tẹ̀fá generally gbogbo ẹni tó bá ti tẹ̀fá kó kọ́kọ́ jáde gbódù ọ̀tọ̀ ní èèwọ̀ tí Olúwo máa compulsory fẹ́ tó tẹ̀fá compulsory nìyẹn bó fẹ́ bó kọ̀ ọ̀tọ̀ ní èèwọ̀ odù tó bí ẹni yẹn nínú odù tó bí ẹni yẹn èmi ń sin odù tó bí mi ó lè lóhùn ò jẹ rice kódù ẹlòmíì ní látẹ̀yìn lọ rice yẹn ni best food ẹ odù tèmi lè lóhùn láìkí ṣàwámà kódù ẹlòmíì ní rọ ṣàwámà ẹ̀rọ gan kó máa jẹ lójoojúmọ́ ló fi máa là odù tó bí èèyàn tọ̀tọ̀ nínú odù yẹn láti máa yan èèwọ̀ ẹni yẹn bọ́ lára èèwọ̀ tó Olúwo máa compulsory fẹ́ni ẹni pé o ti tẹ̀fá kì í ṣe pé tó bá déta kó máa ṣe gùrà o ọba ìlú mọ́rin wọn fín ìyá àti bàbá tó bí èèyàn wọn gbọ́dọ̀ pé ẹlẹ́ẹ̀kan kó má dáhùn lẹ́ẹ̀mejì Olúwo tó tẹ̀ ń fá má gba ṣọṣọrọ lójú so àwọn nǹkan yẹn máa kà fún wọn pé dandan èèwọ̀ nìyẹn lọ́tọ̀ lẹ́yìn la ṣe máa bọ́ sí èèwọ̀ odù tó bí wọn ẹni tí odù báyìí bí o ó gbé àtẹ̀léwé ó gbé àtẹ̀nífà ẹ̀ látẹ̀ní lọ adìyẹ jíjẹ ó dúró ń bẹ̀ adẹ́ẹ̀kì ibi tí Ifá ti sọ bẹ́ẹ̀ fún pé adìyẹ jíjẹ dèwẹ́ o má ṣe mọ́ o òkété jíjẹ dèwẹ́ o nǹkan báyìí dèwẹ́ o nǹkan báyìí dèwẹ́ o so ìyẹn ni èèwọ̀ tó ń fẹ́ tẹ̀lé èèyàn 10 lè tẹ̀fá lẹ́ẹ̀kan náà kí odù kan náà má bí àwọn 10
so guideline àtẹ̀wọ̀ wọn ó máa yàtọ̀ síra wọn so kò sẹ́ tó máa tẹ̀fá tí ò ní léwọ̀ báàrin yẹn ṣe jẹ́ nìyẹn olóòtú. rárá o kò jọra wọn o oṣólẹ̀ yẹn ogun ni gbígbà tẹ́yà àwọn bàbá wa ní bí ogun bá jẹ́ ká fi ẹbọ pẹ̀lú ẹ̀ téèyàn bá wá fẹ́ bọ pẹ̀lú ogun tógun ò jẹ́ tẹ́bọ ò jẹ́ kéèyàn fi orí tọ̀ kéèyàn fẹ́ lẹ́dẹ̀ẹ́ tọ̀ pé ṣé kìíní ìṣó ẹlẹ́dẹ̀ẹ́ nìyí lò ṣó bẹ́ lẹ́dẹ̀ẹ́ mu oṣólẹ̀ dàbí ogun ṣíṣe ni bí kéèyàn kó nọ́mọ́ kádàrà ifá títẹ̀ ọ̀tọ̀ ẹlòmíì nígbàgbọ́ pé bí àtòun bá tẹfá òun máa lówó òun ti ṣògùn owó irọ́ o pé bí o tẹfá tó jáde gbódù léni tó bá dọ̀la wàá jẹ bet naija ọ̀ tó bá dọ̀la opportunity ńlá kan máa já wọlé kò rí bẹ́ẹ̀ o because most of our èèyàn ti máa ṣe mistake ni pé tó bá tẹfá tán ó dúfá tó bí wọ́n jọ yẹn ní gbódù tí babaláwo bá kì í tó bá yan ẹbọ fún wọn ọ̀pọ̀lọpọ̀ ẹni tó tẹfá kì í sábà yan wọn sábà ru ẹbọ tó jáde gbódù yẹn tó bá tún wá dijú ẹ̀ta ifá tá bá dájú ẹ̀ta náà òun náà lẹ́bọ̀ tiẹ̀ lọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn kì í ru ẹ wá dé ta tán ẹ máa ní ifá tẹ̀tẹ̀ ògbè yín kò ṣe gbá kó ṣàwo olúwo tó tẹ ò ṣe dáadáa so ẹlòmíràn wáyé tóun bá jáde gbódù yẹn tán owó yẹn gbọ́dọ̀ dé ká ní yahoo ni ó gbọ́dọ̀ cash out ọ̀rọ̀ fátítẹ̀ ò rí bẹ́ẹ̀ o ó ti tẹfá tán ẹlòmíì wà kí pé bóyá torí owó ẹlòmíì wà tó ju ọmọ ń pọ́n tán ní ifá làjẹlà rẹ̀ di ifá ni kó lọ ní ó ti rí nǹkan yẹn tó bá tẹfá ifá ló máa wá sọ ẹbọ pàtó tó gbọ́dọ̀ rú kò yẹ pé bóyá suggestion straight to the point ní ifá rẹ̀ máa sọ nǹkan báyìí ní kẹ́ni yìí lọ ṣe tó bá ṣe tán yóò dọ́lọ́mọ so táìmì ẹ̀mọ̀ tó bá dọ́lọ́mọ á mọ̀ pé yes ifá yìí ti ṣe oore tóun fẹ́ so oṣólẹ̀ ọ̀tọ̀ àwúre ọ̀tọ̀ àṣírí bíbò ọ̀tọ̀ ìtajà ọ̀tọ̀ ifá títẹ̀ ọ̀tọ̀. ẹni tó bá da fánù ìjìyà wà fún wọn ìjìyà wà fún gidigidi gan ni irú bá ṣe wà ń bíbá yìí nsìn ká máa bọ fá lọ́wọ́ kẹ́dì ẹ̀kọ́ ọmọ sáré bọ̀ kó máa sáré bọ̀ kó kọ̀kọ́ lu àwòfá yẹn káwòfá yẹn dànù ẹ̀dì yẹn náà la máa mú la máa fi bọ ifá yẹn kì í ṣe títí wá o ṣùgbọ́n máa jẹ́ kó yí ẹni tó ní nípa fẹ́ rà kó yí pàkọ́ má dédé jí tá máa fi bọ fá o ta ló lẹ́dí ẹ̀ yìí ìyá alágbájá ni ìyá ẹ̀dì ẹ̀ yìí mo fẹ́ ràn rẹ̀ àwọn ò ní sọ tó ṣẹlẹ̀ fún so mo fẹ́ rà tó bá tiẹ̀ wá ní sísípòhùn òta ìyá ìyín rà mí fún yín kò jù báwọn lọ tẹ́ni yẹn ló dẹ̀ bàjẹ́ ládùúgbò wọn ò ní lè yí ohun ẹnu yẹn dá pé irọ́ nínú gbogbo babaláwo olúwa ẹni yìí yàtọ̀ so ẹni tó bá da fánù ìjìyà wà fún kì í wá ṣe pé bóyá ìjìyà pé yóò kú o irọ́ o pé bóyá bí ikú ní ìjìyà náà ṣùgbọ́n ìrìn àjò tó yẹ kó fi bí ọdún kan rìn ó lè di ọdún mẹ́ẹ̀ẹ́dógún mọ́ lọ́wọ́ ẹ jẹ́ ká gbàgbé tó da fánù sà ẹ jẹ́ ká wo àwọn ìdílé mi ilẹ̀ Yorùbá tó jẹ́ pé nù ìdílé wọn bí Ògún bí Ọya bí Ọ̀ṣun ni ṣùgbọ́n gbà àwọn bàbá wọn ò sí mọ́ wọ́n da ogun kan yẹn wọ́n ti kó dànù àwọn ẹni yìí wá ń struggle wọ́n bọ eégún lé kò jẹ́ wọ́n bò ṣàbẹ̀ kò dáhùn wọ́n bẹ lẹ́gbàá wọn rí nǹkan fún wọ́n tọ́lé babaláwo lọ ọ̀nà wo làwọn lè gbà là wọ́n ní wọ́n là wọ́n ní ṣùgbọ́n nǹkan lé bàbá wọn tó ti pa tì yìí wọ́n láti kọ́ lọ bọ́ kí gbogbo wọn pawọ́pọ̀ kọ́ lọ fún ni tí ó gbà ẹlòmíràn lè jẹ́ pé eégún nìkan ni gbogbo wọn pawọ́pọ̀ lọ́ máa bọ ni gbogbo tó ti fagídí mú adẹ́dì rọrùn ẹ̀yin náà ẹ̀ wo òṣàlẹ̀ bàbá wọn ní o tó tẹ́ pọ́n ti neglect tán ti pa tì tán bọ́mọ́ so ká má ti wá sọ pé ifá tẹ́ni yẹn tẹ̀ ọ̀ tí bàbá wọn tẹ̀ kán wá dànù so ó yẹ ká mọ̀ pé ìjìyà wà fẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ dandan ni ìjìyà wà fún bẹ́ẹ̀ kì í ṣe ìjìyà pé yóò pa o so tó wà ń bẹ nìyẹn. èèyàn lè jogún fá ṣùgbọ́n ọmọ tí ó ti tẹ̀ tó jogún fá bàbá ẹ̀ náà yóò padà tẹ̀ tiẹ̀ tó bá tẹ̀ tiẹ̀ nínú àwọn tí babaláwo tẹ́ni tó ní ifá tó ti sósùn ó lẹ́ ìṣùsà babaláwo máa ṣe sórí ike ẹ̀ tó bá ṣe tán ọmọ tó bí bàbá tí bàbá yẹn bí ọmọ yẹn náà lè múnú kí n bàbá bí kí n fa bàbá ẹ̀ kó dàmọ́ tiẹ̀ kó máa bọ̀ wọ́n papọ̀ so nínú bábẹ́ bẹ́ẹ̀ náà tí ọmọ yẹn máa ti tẹ̀fá rárá tó bá ní kó lọ bọ́fá ráìtì wà láti bọ́fá bàbá ẹ̀ ifá bàbá mi ni ó gbọ́dọ̀ bọ́fá bàbá ẹ̀ ọ̀yálà òkú sàárà kan yọ fókù ọ̀run ẹbọ igun ẹ̀ṣẹ̀ gbàṣàwò tó bá ṣàwọn kan yẹn tán ó tún máa bọ́fá bàbá ẹ̀ náà so tó wà ń bẹ nìyẹn èèyàn ń jogún fá dáadáa. ṣẹ́fà àti rírin fá ìkọ̀kan náà ni kọ́rin fá fúnyàn ìkan náà ni kọ́ṣẹ́fá fúnyàn ìkan náà ni ó yàtọ̀ sí ìtẹ̀fá. kí a rin ifá fúnyàn àti ká ṣẹ́ ifá fúnyàn ìkan náà méjèèjì ó yàtọ̀ sí pé ẹni yìí tẹ ifá rírin ifá ìṣẹ́fà ẹni ò tí wọ gbódù kò tí ì lódù kò tí ì léèwọ̀ ṣé tí ń sọ yé yín ṣùgbọ́n wá tẹfá
ó ti débẹ̀ gangan ó ti wọ gbódù ó ti jáde ó ti gba fà tiẹ̀ ó ti ní nǹkan tó jẹ́ bí èèwọ̀ tó gbọ́dọ̀ ṣe àti tí ò gbọ́dọ̀ ṣe ìrìn àjò tó máa rìn ọ̀nà tí ó tètè tọ̀ tí ó fi là babaláwo oníṣẹ́ rẹ̀ ní ibẹ̀ ni ó ti mọ̀ orí ìrìn lórí ẹ̀ wà ní ibẹ̀ náà ni ó ti mọ̀ so yàtọ̀ sí pé anikẹ́ni yìí tẹfá kò ságbára fún ẹbí yìí ságbára fún yẹn ẹ jẹ́ ká kọ́kọ́ ṣẹ́ fún ẹ náà ká rìn fá fún ẹ ìmá bójútó yẹn náà láti bẹ̀ a nígbàgbọ́ pé ifá ò ṣe ọ̀nà tí ó gbà rọrùn tí wọn náà fi wọ gbódù tó máa fi nífa tiẹ̀ náà so ìyàtọ̀ wà ń bẹ dáadáa. ó tọrọ lẹ́nu tẹ sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń tẹfá tó máa lóhùn rí àyípadà rere. Number 1 ẹ jẹ́ ká wo bí wọ́n ṣe tẹfá yẹn fún wọn. èèyàn kan gbé fákan wá bí ń jọ kan pé òun tẹfá ìgbà àwòkìní ìgbà tí máa rí fáyẹn èkùrọ́ lọ́kọ́ sínú ẹ̀sà èkùrọ́ tá a ṣàǹlẹ̀ńlẹ̀ tó fi ń ṣe epo tó fi ń ṣe ẹyìn ó yàtọ̀ sí kìnfá ẹjọ́ ẹni tó kó kùrọ́ sínú àwo fún ṣó fẹ́ rí àyípadà ni. so ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti bà nǹkan yẹn lójú jẹ́ so yàtọ̀ sí yẹn ìgénà lómi náà máa tẹfá bí tí mo sọ lẹ́ẹ̀kan pẹ̀lú mi tó bá tẹfá tán báyìí ibi tó bá gbé fáyẹn sí ibẹ̀ ní fáyẹn fẹ́ rún mọ́. mo ìtẹfá fẹ́yàn kan ó jáde gbódù kò ju bí ọjọ́ 4 lọ tó gba kọ́ńtíráàtì láti gbà títí dísìn tó bá rí mi gan yóò lọ́ọ́ má dá mi mọ̀ àfi tá a bá yẹra lórí Facebook tá a bá ń pera lórí Instagram lókù kò bójú tó fá kò gbẹ̀yìn òun pa fáyẹn dọ̀la ẹlòmínà tẹfá jáde gbódù odù tó bire o èjì ògbé ní o nǹkan báyìí ni ẹbọ tó gbọdọ̀ rú ní kíákíá nǹkan báyìí ló gbọdọ̀ ṣe ifá tó bí ọ̀tọ̀ tó bá dijú ẹ̀ta tá a bá dáfá ọ̀yẹ̀kú 12 dájú ẹ̀ta ni o nǹkan báyìí ni tó gbọdọ̀ ṣe nǹkan báyìí ni tó gbọdọ̀ mú tó bá jáde gbódù yẹn kò ẹ̀wọ̀n èèyàn kí sábà rú ẹbọ tó bí wọn nu gbódù àtẹbọ ẹ̀ta wọn kì í rú ẹjọ́ irú ẹni bẹ́ẹ̀ kí ló ń expect ẹlòmíì lè jáde gbódù pé ó yà ó jáde gbódù o lọ́bọ̀ orí o bọ̀ọ̀kan báyìí o bọ̀ọ̀kan báyìí o tó bá délé ṣe nǹkan báyìí o kíyèsí nǹkan báyìí tó bá délé o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń ṣe àwọn nǹkan yẹn mọ́ so most of àwọn tó dẹ̀ máa ń complain kan yìí ni pé àwọn tó wò pé táwọn bá tẹfá tán oògùn owó ni owó ìmàdé àwọn lọ́sábà máa ń complain nǹkan yìí tábàlà fẹ́ ṣọdún fátá pẹ̀lú omi gan kò ní dáhùn so láwọn kan tó jẹ́ bí ẹyin bá wálé ní ẹbọ kéékèèké ló ń gba láìkúlà bẹ́ẹ̀ bàbá wa ṣe fi kọ́ wa nìyẹn so ẹbọ díẹ̀ oògùn díẹ̀ ẹbọ díẹ̀ oògùn díẹ̀ èèyàn máa débi tó ń lọ á dẹ̀ rí nǹkan tó ń wá so tó jẹ́ kí nǹkan yẹn wà bẹ́ẹ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹfá tó yẹ pé kúdẹ lọ́gbélé lọ́wọ́ nífá tẹ bá wo kífá òdùsọ́ wà ń bẹ olójú 6 olójú 5 ó pọ̀ olójú 4 ló pọ̀ bẹ́ẹ̀ kífá olójú 3 ò sí o àfikùrọ́ bẹ́ẹ̀ nínú fáwọn ẹlòmíì kífá olójú 3 yẹn lọ́kọ́ fún wọn ẹlòmíì tẹ lóhùn tẹfá nígbà tó máa gbé fáyẹn dọ́dọ̀ mi tí máa ka gbogbo ikinú ẹ̀ 12 ni kò pọ́wọ́ kan nípa tí ẹ̀fẹ́ bẹ́ẹ̀ nìyẹn dáfá gan ó gbọ́dọ̀ pé 16 lọ́wọ́ wa ẹjọ́ ọ̀tún ẹjọ́ òsì a gbọ́dọ̀ pápọ̀ kójú odidi ọwọ́ fa kọ́wọ́ kan pé ohun tó wà ń bẹ̀ 12 ni ẹjọ́ bó la ṣe máa dáfá fún nípa fẹ́ tiẹ̀ lo afẹ́ lu kífà tiẹ̀ fún so ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn náà ló ń fa dàrúdàpọ̀ yẹn tó jẹ́ kó rí bẹ́ẹ̀. tá bá ṣọdún fa tó bá gbé fa ẹ̀ wá tá bá wẹ̀ ẹ́ a máa lu fa ọdún ifá ọdún tá dá yẹn jẹ́ ká mọ̀ pé 2022 yìí o dandan ilé kíkọ́ wà fún ẹ 2027 yìí o kò sọ̀rọ̀ tó lè gbé gbà wàá ní mọ́tò tó pọ̀ àwọn èèyàn máa sìn ẹ́ ó ti mọ̀ right from time tó ti tẹ̀fá tó ti dáfá ọdún fún ẹ olúwo mi mo fẹ́ dáfá ọdún yìí o mo fẹ́ ṣe nǹkan báyìí ọdún yìí o bẹ́ẹ̀ lára bí tó ti ń dáfá yẹn ní gbogbo ìgbà tó dẹ̀ ń ru ẹbọ bẹ̀ gbogbo ọ̀nà tó bá ti ń dáwọ́lé ìrọ̀rùn ni ó máa já sí so lẹ́yìn ifá títẹ̀ kéèyàn máa bójú tó fá ìlókù ìjọ adìyẹ pé o kàn máa dáfá ifá máa ní lọ ra màlúù wá rárá o ifá ò ní kó lọ ra àgbò wá rárá ó lè di obì àtọtí lásán obì kan ọtí kan obì ogbó ọtí ní famanikẹ́ni yẹn mú wá tó bá dẹ̀ ti mú wá kékeré wa mú wá lé ní wá mú wá lọ́la aṣáṣọ̀sẹ̀ fá lọ́jọ́ 5 à ń ṣètàdógún so ẹni yẹn tó bá ṣe ń bọ fáìsì tó má dìyẹ wá tó mẹyẹlé wá tó mépo àtẹjá wá ifá ò ní jẹ kó má sàn so ifá máa jẹ ifá dẹ̀ sàn padà fún so bọ́rọ̀ fátítẹ̀ ṣe rí nìyẹn yóò máa bójú tó fẹ́ lọ ni. ọmọ mi fáwọn tó ṣẹ̀ṣẹ̀ tẹ ifá ni pé bí wọ́n bá gbafa wọn tán kọ́kọ́ má pàtì sílé olúwo pé mo ti tẹfá gbogbo yòókù kù sọ́wọ́ olúwo mi ẹlòmíì máa tẹ́ tán á lọ wá nu kọ́ńbọ̀dù kan á lọ gbé pamọ́ sí kọ́kọ́ má gbé pamọ́ sínú kọ́ńbọ̀dù ẹ̀yin bàbá wa ní tá a bá ti ta ó yẹ ká tọ̀ so wọ́n ti tẹfá yẹn tán kọ́ máa tọ̀ olúwo ẹ bá ń dáfá o bó ṣe kan lóṣù mo lọ́mọ kan ó dáfá o kò dáfá o á ní gbọ́rúbọ yẹn sà mo fẹ́ bọ fámi lóṣù yìí kí ló fẹ́ fún ẹ bá ń bí ṣé fá máa gbàgbò ṣé fá máa gbẹdìyẹ ṣé fá máa gbẹ yẹlé ṣé fá máa gbẹ kó ẹja ṣé fá máa gba tòlótòló ni ẹ bá ń bí fá dandan lẹ́kan lóṣù a ní kẹ́ bá ń bọ́ fáwọn ó lè jó bí àtọ́tí lásán so àyín tẹ́ ṣẹ̀ṣẹ̀ tẹ́fá ẹ kàn má tẹ́fá yẹn tó pé mo kú ti tẹ́fá jẹ́ lọ àbádùn ẹ̀ síbì kan jẹ́ lọ pátì síbì kan irọ́ kò gbà bẹ́ẹ̀
ẹ̀yin tí ẹ dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tí ẹ fẹ́ lọ gbọ́ àìkú tẹ fẹ́ tẹ̀fá tí determination yín dẹ̀ wà ń bẹ̀ pé bóyá mo fẹ́ lówó ni mo fẹ́ lọ tẹ̀fá yẹn ẹ change mindset yín yẹn o èyí pé tẹ bá tẹ̀fá tán ẹ fẹ́ blow pé owó yẹn fẹ́ dé o rárá o kẹ́dẹ̀ wádìí fínífíní lẹ́nu olúwo tó fẹ́ tẹ̀ yín fá expectation yín tẹ bá tẹ̀fá tán báwo ni processing ifá títẹ̀ ṣé ifá títẹ̀ wádìí ẹ̀ dáadáa kẹ́ ẹ tó wọ̀ ẹlòmíràn ni wọ́n sọ fóun tẹ́lẹ̀ ni ifá òun ṣe bóyá bí mo ṣawo tọ́ ma ní àìwò àbí nǹkankan irọ́ ifá òun ṣe yẹn ọ̀tọ̀ láyé ifá ọ̀tọ̀ láyé awo ṣíṣe so kí olóyè má ní tó gbà ẹ ti tẹ̀fá lọ́dọ̀ mi lọ́dọọdọ kọ́ báyìí ló gbọ́dọ̀ má ṣe so ẹ wádìí dáadáa kẹ́ ẹ ní free chance àti interview yẹn tó fẹ́ tẹ̀yìn fá níyàn olúwo fá yín tí bá tẹ̀fá ìtàn ṣé kò yẹ pé tipátipá yẹn ní kí n máa wá sọ́sẹ̀ ibi iṣẹ́ mi ò permit mi o ṣé pé tipátipá yẹn ní kí n máa wá ṣe nǹkan báyìí iṣẹ́ mi ò permit mi so tẹ bá wádìí ẹ̀ tán kẹ́dẹ̀ make sure pé kì í ṣe pé bí abí èkùrọ́ ni wọ́n kó síbẹ̀ fún yín kẹ́dẹ̀ tí mo pẹ́ tẹ́fẹ́ lọ tẹ̀fá lọ́dọ̀ ẹ̀ yìí babaláwo pọ́nbélé ni babaláwo yàtọ̀ sí oníṣègùn ó yàtọ̀ dáadáa o torí oníṣègùn mi ti ń tẹ̀fá báyìí o àwọn ti ń tẹ̀mẹ́rẹ̀ dáadáa so ẹ wádìí pé babaláwo yìí babaláwo onífá ni tó dẹ̀ ti ń tẹ̀fá fáwọn èèyàn dáadáa kẹ́yìn náà tó lọ bẹ̀ lọ tẹ̀fá lágbàlú olódùmarè ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ ń bọ̀ lẹ́yìn láti wá tẹ̀fá ifá náà á jẹ́rọ̀ fún yín á dẹ̀rọ̀ fún yín sìn á rí bí àṣẹ bẹ́ẹ̀.